Ladies and gentlemen, hello, ladies and gentlemen, ọ̀dọ̀dún bí o ṣàlàáfíà ni. Èmi bàbá yín tó ní o tásìkò bàbá táwà. Àlùbáríkà bàbá ẹkùn ọkọ̀ táwọn wá kúkú jẹ́jẹ́ bàbá táìbá. Ìgbẹ̀gbọ̀n ṣe ń dárí kan fà bàbá dàrí nì. Mo tún dé sí i lọ́rùn. Mo tún wọ̀ lórí àbájì gan. Mo wọ̀ lórí ẹkùn. Ìníyàn bùjẹ́ o. Ẹnu káàbọ̀ lórí àkọ́tún ètò yín ètò wa ìwé àwọn àgbà. Níbi tí mo ti ń kọ́ yín ní oríṣiríṣi òwe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kẹsàn-án òmùmú aládé o. Ìwé àwọn àgbà chapter 2 verse 9 ló kà báyìí pé ọ̀dájú ló bí owó, ìtìjú ló bí gbèsè. Ọ̀dájú ló bí owó, ìtìjú ló bí gbèsè. Igbó làwọn bàbá wa máa parú òwe àti pé kí n túmọ̀ rẹ̀ o. Ẹgbẹ́ mu jí díẹ̀. Ọ̀dájú ló bí owó, bó ṣe jẹ́ rèé o. Inú ẹ̀gbin lọ́la gbé. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ ajé, bó bá fẹ́ ṣiṣẹ́ rówó lọ́nà ọmọlúwàbí, èèyàn máa gbìyànjú yóò kọ́kọ́ pa ìtìjú tì. Èèyàn máa gbàgbé ìtìjú. Wọ́n gbàgbé ní àwọn èèyàn ó sọ nípa rẹ̀ àbójú táwọn èèyàn ó fi mọ́ wò. Èèyàn ọ̀kan gbàgbé èèyàn. Kẹ̀kẹ́ ẹ̀ èèyàn máa gbàgbé èèyàn. Á gbé yẹn ṣiṣẹ́ ẹgbẹ́ kan. Ó gbèrè o. Yóò ṣiṣẹ́, yóò gbìyànjú, yóò mú ìtìjú rẹ̀, yóò gbé mi. Yóò wá mú mi lé àwọn ogóró lélẹ̀ o. Yóò mú mi lé ìtìjú rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀dájú ló bí owó. Èyí máa wò pé ẹnu rẹ̀ mú wà. Ọmọlúwàbí ọ̀tọ̀, ẹbí ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀ o. Èyàn ò ní dàpọ̀ mọ́ra wọn o. Ayé ọ̀rẹ́ ọ̀tọ̀ ló wà. Ayé iṣẹ́ ọ̀tọ̀ ló wà. Ayé mọ̀lẹ́bí nìkan ọba kankankan ẹgbẹ́ kan ló wà. Iṣẹ́ ìṣe ẹni ẹgbẹ́ kan ló wà. Ìyún náà dádúró lẹ́gbẹ̀ẹ́ kan gédégbé. Èyàn ò ní dàpọ̀ mọ́ra wọn. Èyàn ò ní fi ìtìjú kárùn. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú tán ló bí owó. Kẹ́sì ọ̀dájú kéèyàn má ṣàánú ọmọlàkejì o. Irú ọ̀dájú burúkú bá ń kọ́ ọ̀dájú pẹ́ méjì o. Ọ̀dájú àkọ́kọ́ òun ni ọ̀dájú gidi. Bóyá kéèyàn múṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúndùn kó gbájúmọ́ṣẹ́ rẹ̀. Kó má fàwàdà sí yẹ̀yẹ́. Kó má fàwàdà òun yẹ̀yẹ́ sínú iṣẹ́ rẹ̀ ní àṣejù irọ́ o. Ìyẹn ọ̀dájú rẹ́gbẹ̀ẹ́ kan ọ̀dájú gidi inú o. Pé iṣẹ́ mi rèé o. Àmọ́ bàbá délé o. Àrí ìkẹ́ àmọ̀ ṣe lọ́kọ láyà rèé o. Owó iṣẹ́, owó ọjà, owó iṣẹ́, owó ọjà, ọ̀dájú rẹ́gbẹ̀ẹ́ kan. Mọ̀lẹ́bí lọ́kọ láyà nǹkan kan ọ̀rẹ́ ìyún dájú lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ ìyún àsìkò iṣẹ́ ọ̀dọ̀ àsìkò tí à ń ṣe ní mọ̀lẹ́bí ọ̀rẹ́ nǹkan kan ìyún lẹ́gbẹ̀ẹ́ kan. Èèyàn ò ní dàpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú gbèsè. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wọ́gà o. Látàrí pé kí ni wọ́n ti da ẹbí, ọ̀rẹ́, ìgbéyàwó nǹkan kan wọ́n ti dàpọ̀ mọ́ iṣẹ́. Ọ̀dọ̀ọ̀dọ̀ yín kò ti papọ̀ mọ́ra wọn. Ọ̀dájú ẹlẹ́ẹ̀kejì ọ̀dájú burúkú nù ẹ mọ́ níyàn o. Ọ̀dájú aláìláàánú nù ìwọ̀n ọ̀dà kò dáa rárá. Etí ọ̀dà kò dáa. Ọ̀dájú burúkú ìwọ̀n ọ̀dà ìwọ̀n òye ọmọlúwàbí o. Ọ̀dájú ló bí owó. Èyí ó gbajúmọ́ṣẹ́ rẹ̀ nígbà gbẹ́gbẹ́ iṣẹ́ lélẹ̀ ọ̀dọ̀nú. Ìtìjú ló bí gbèsè. Kíákíá ọmọ ìyá mi ni o, búrẹ́dà mi ni o, ará ṣọ́ọ̀ṣì mi ni o, àṣàlátù kan náà lájọ́ ń lọ o, ilé ifá kan náà lájọ́ wà ní kéde. Èyí wá débi iṣẹ́ ọjà ló yẹ pé bóyá pọ́n méje àbọ̀ 15 naira 15 naira pọ́n méje àbọ̀
òun ló bá wá láti ibi tẹ́ ẹ lè rà tẹ́ ẹ wá fi bóyá bíi náírà méjì àbí náírà márùn-ún àbí nǹkan kan tẹ́ ẹ wá fi ń tà bóyá bíi náírà méjìdínlógún àbí 20 náírà. Tẹ́ ẹ wá lórí bóyá pé ẹ wá rò pé ẹni yìí aráalé ni o nǹkan kan wá ní èlò ni ó ní ẹ ṣe mú iye kan wá tàbí ẹ ṣe mú iye kan wá. Bí Yorùbá fún ọ ní ó bá fún ọ ní pọ́n mẹ́wàá 10 náírà ṣé àgbẹ̀ yìí ò jẹ̀bi ìwọlé ló mú iye kan wá kẹ̀. Kò pè mọ́ o ṣé àpọ́jà àwọn ò ní pé èèyàn. Ìtìjú ló bí gbèsè kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹni ó mọ wọnú gbèsè lẹ́ni o. Tó bá jẹ́ pé iṣẹ́ ìṣe ni ó yẹ kí èèyàn pa bóyá bí 6,000 àbí 5,000 lọ́wọ́ ẹni tó yẹn bá fẹ́ bá ṣiṣẹ́. Ẹ wá lè wò kó bí torí pé ó jẹ́ aráalé 5,000 6,000 nǹkan kan là máa ń gbà o. Ṣùgbọ́n torí pé ó ṣẹ̀yìn ẹ̀sán 3,000 àbí 4,000 ẹ fàyè níná díẹ̀ lẹ́ẹ̀fẹ̀ torí ẹlòmíì ya pòkí o ẹlòmíì ya pòkí kẹ́ni ó mú 1,000 kan wá yóò tún ná 1,000 kan dípò 5,000. Béèyàn ṣe nìyẹn o. Ṣùgbọ́n kí ẹ ṣàtúnmú iye kan wá ẹ wá ṣiṣẹ́ tí wọ́n gbé 1,000 kan lé yín lọ́wọ́. Ṣé àpé ìtìjú ló bí gbèsè? Ìtumọ̀ rẹ̀ nìyẹn o. Torí ẹ̀rí ìwé àwọn àgbà orí 2 ẹsẹ̀ 9 lórí lọ tó kà báyìí pé ọ̀dájú ló bí owó ìtìjú ló bí gbèsè. Ìyẹn máa ma dín ṣe lẹ́nu iṣẹ́ rẹ̀ ní o. Ọ̀dájú ló bí owó ìtìjú ló bí gbèsè. Àwọn bàbá wa máa ń parí òwe yìí. Wọ́n máa rí pé ẹnìkan fi iṣẹ́ rẹ̀ játa tí ń fi iṣẹ́ rẹ̀ ṣe awẹ́wà. Tàbí tí wọ́n bá gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ ẹnìkan láì dá pé ẹni tí mojú owó jù ó mojú owó jù. Ṣùgbọ́n àwọn bàbá wa máa ń parí òwe pé kìí ṣe ẹ̀bí rẹ o ẹ̀dẹ́ ló mojú owó ẹ̀bí rẹ̀ kọ́ ọ̀dájú ló bí owó. Ìtìjú ló bí gbèsè. Ẹ wò ó kò jẹ́ bó ṣe ló mú ẹ̀jẹ̀ o. Ọ̀rọ̀ mi yìí yóò lópin. Àgbòrè tán lórílẹ̀ yìí o. Ẹ̀yin kọ́ ẹ̀ lẹ́ bẹ́ o ẹ kú kalẹ̀.